are two different names. He answers Hareejan Olowo Gemo. I answer Eboluwa Etafe Olowo Gemo. Please, please, and please, I am telling you, she should stop mentioning my child's name. Gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà. Àwọn bàbá wa ló máa ń sọ bẹ́ẹ̀. Láì gbára wa lákòókò, ìkànnì Jùgbà Master Channels lẹ́tí ń wò wá, Ṣéun Agboola lórúkọ tèmi. Bitter Truth lórúkọ ètò wa o. Lórí ọ̀rọ̀ Hareejan àti Lizzy. Bọ́rọ̀ iṣẹ́ ń lọ yìí, táwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn wa ń sọ pé ṣé mo rí? Mo ní mo rí. Kí ni mo lè sọ sí? Mo ní kò sí. Kí ló wá mú nǹkan tí mo fẹ́ sọ sí wá láàárọ̀ yìí? Ìyàwó Hareejan jáde. Ó sọ̀rọ̀. Ó kìlọ̀ fún Lizzy pé kó má mú tọmọ òun mọ̀. Number 1. Hareejan, ìtí ò bá wà láàrin òun àti Lizzy. Wọ́n ti jọ wà pọ̀ rí l'Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèré. Wọ́n jọ dìde pọ̀. Nítọ́jú orí, I don't know. Ṣùgbọ́n ọkùnrin ni Hareejan. Èèyàn mi dáadáa ni Hareejan. Ṣùgbọ́n ẹ̀bi kìí ṣẹ̀bi ẹni. Though we are not here láti dáyàn lẹ́bi, a kì í ṣe court. Hareejan, ọkùnrin ni ẹ̀. Tí èèyàn bá obìnrin fa wàhálà débì kan, tó o sì mọ̀ pé kò ní sú obìnrin yẹn, you better face what you are doing as a man. What you are doing for a living, face it. Kéèyàn máa tàkúrò gan tàkúrọ̀sọ pẹ̀lú obìnrin, ó kù díẹ̀ káàtó. Èmi believe wípé gbogbo nǹkan tí Lizzy ò bá rí kó máa sọ. Some people have used to her. Some people have been saying that is her own style or her content to build her page. Allegedly. But to me, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni, ẹni tó ní kí Hareejan máa dá Lizzy lóhùn up to that level, mi ò lè sọ pé ìkà ni, but mo lè sọ wípé kò ṣe dáa tó. Ta ni advisor ẹ̀? Hareejan, you are my personal person. Èèyàn mi ni ẹ́. We are not condemning you. We are not condemning you. We are not condemning Lizzy. Whatever tẹ́yìn tí ẹ jẹ́ warriors ti Lizzy, tẹ́ ẹ bá kọ sábẹ́ comment section, kò move èmi. Mi ò ń ṣe ordinary blogger. Mi ò dẹ̀ wá èrò lọ títí tí pérò bá wá àlùbáríkà. Ṣùgbọ́n Bitter Truth, ó máa ń ṣòro láti ní èrò torí òótọ́ tó korò ni. Tí Hareejan bá rí bó ṣe ń lọ yẹn, láì sọ fún Hareejan, ṣé ẹ mọ̀ pé we are less concerned about ìtó wà láàrin wọn tó fi di pé wọ́n ń tú àṣírí ara wọn. Ìwọ̀nba lọkùnrin gbọ́dọ̀ máa wà nínú irú level yẹn mọ́. Báwo yẹn bá wá ń wo program àwọn méjèèjì tí wọn ò rí ẹ̀kọ́ kankan kọjú wípé à ń tú àṣírí ara wa lọ, ojú wo ni wọ́n fẹ́ fi wò wọ́n ká tó wá sọ pé ọkùnrin wá lọkùnrin gan ti lè rojọ́ jù. Now, láì gbára wa lákòókò, ìyàwó Hareejan tó jáde ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀. Lizzy, yèyé Lizzy, kò tẹ́ni tó lè hate ọmọ làkejì, kí la fẹ́ fìyẹn ṣe? Ṣùgbọ́n díẹ̀díẹ̀, ó lè sọ pé kátà ló ń advice, kí ló fẹ́ advice ẹ fún? Díẹ̀díẹ̀ tí mo sọ kì í ṣe pé tí wò àti ẹ̀ bá ní misunderstanding tẹ́ bá jọ ń fà á lórí social media, ìyẹn kọ́ mò ń sọ o. Lórí ọ̀rọ̀, mi ò tí ì rí fídíò tí woman yẹn fi sọ pé o mention orúkọ ọmọ, pé o involve orúkọ ọmọ àwọn. That is why I am condemning the act. I have not seen it o. Wọ́n allege ni o. Tí mo bá rí gan mi ò lè lò ó torí bí ìgbà tí ẹ̀ ń promote nonsense rubbish ni.
Must you fight father or mother? Káwádìí ń tà ń forúkọ ọmọ sí. Kí la fẹ́ gbà ń bẹ̀? Ẹ jẹ́ àjọ wo fídíò yẹn. You all have seen my stand. My husband and I are two different names. He answers Hareejan Oluolowogemo. I answer Eboluwa Etafe Olowogemo. Please, please, and please, I am telling you, she should stop mentioning my child's name. She should stop talking about my child. She should just stop. She should just stop already. She should just stop already. She should just stop already. I'm not going to do online nonsense with you. If somebody be a da, Lizzy, Massa, I'm going to get you arrested. And if I don't, call me a bastard. Because me or Baye engage in it, what you're coming a ninja. Why are you involving my children? Somebody be a da. Don't run away. If I don't get you, call me a bastard. So, Lizzy, Hareejan, gbogbo tó bá wà láàrin yín, táwọn àgbàlagbà pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn, àwọn òṣèré tí wọn ò bá rí yanjú, ẹ stop gbogbo èyí tẹ́ ń ṣe lórí social media yìí. Ẹ respect ara yín, ẹ disrespect ara yín ni. Ẹ má jẹ́ ó dìgbà tá àwọn ayé bá kí ló tó fẹ́ sọ èébú náà ní ẹ fẹ́ bú kí la fẹ́ rí inú ẹ̀kọ́. Ó mà ṣe o. Build your page for future purpose, not now. Gbogbo social media tẹ́ ń wò yìí, tó bá yá, oníkálukú á bá rẹ̀ bó bá ṣe ṣe ra ẹ̀. Build your page. Káwọn èèyàn lè máa revisit ẹ̀. We have evergreens. Àwọn olórin kan wà bí àwọn bàbá Òbí, bàbá Barrister, kọ́lọ́n kó fọ̀rúkẹ́ olóògbé Barrister, Àìná Ọmọwúrà, bàbá Òbí wà láyé kẹ́ ẹ pẹ́ fún wa. Gbénga Adébóyè inú sọ̀rọ̀sọ̀rọ̀ dọ̀la. Ayé fẹ́ visit ẹ̀, wọ́n fẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ. Likewise Tọ́ba Ọ̀pálẹ́yẹ láwọn nǹkan tí wọ́n ti ṣe sílẹ̀. Likewise olóògbé Kọ́lá Ọláwuyì. Àwọn ọ̀gá wa yẹn, blogger kọ́ ni wọ́n lóòótọ́, bloggers lẹ́yìn. Kò wá mí pé ká máa ṣe the same thing ní the same way. A lè ṣe the same thing in a different way. Lizzy, tó o bá lè try láti wà friendly pẹ̀lú àwọn yẹn, if that is your content, nobody can stop you from doing it. But try, má máa involve orúkọ àwọn ọmọ tó wáyé pé tí wọ́n allege sí òótọ́ ni. Bitter truth ni. Má bínú tó bá bá ẹ níbi tó wà òkè àti ibi tó tún wà òkè. Ẹ bá ń kí gbogbo warriors o. Hareejan, you are a man. Be careful. Mọ́ kó family ẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Ṣeun Agboola lórúkọ tèmi.